kábíyèsí rẹ̀ ọba tó tó gbani, ọba tó tó lani, ọba tó ń pani, ọba tó ń jí ni. OwanbeXra yín aláta súẹ́súẹ́ yẹ̀rì mọ̀dòdò mi dòyìn ló tún balẹ̀ sórí afẹ́fẹ́ lónìí. adúpẹ́ fọ́lọ́wọ́n ọba tó jẹ́ kó ṣeé ṣe kémi àti yín ká tún fojú gan ní ara wa lónìí. ká má parọ́ ọdún dùn ọdún lórinrin. ọdún ìtúnú àwẹ̀yà ló lárinrin ẹ̀rí toothpick bí mo sì ń ta yín láti bí ọjọ́ mélòó. ṣẹ́yìn ti rírú toothpick tó gùn tó yìí rí sẹ́. ibi tí mo jẹran dé ẹran lè fẹ́ máa rí mi kó máa ferege. lórí wáyà ẹni mò ń gbà kí yín káàbọ̀ sórí ètò wa OwanbeXra láta yẹ́rìyẹ́rìyẹ́rì mọ̀ndòdò mi ń kò. èmi ọmọ yìí retí mi ò tí ì yorúkọ padà ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. èmi lọ́mọ lójú ọlọ́run máa ṣàlè gẹ́gẹ́ bí òróbìnrin, èmi lọ́mọjú gbẹ́rẹ́ ọ̀gẹ̀dẹ̀ pagbo májú ọmọ ṣẹ̀bọ́ra ìlú màpọ̀. bó o bá wá kì mí títí kì mí délé ìyá mi, èmi lọ́mọ owó yẹlé ògún yẹn ní òtòṣe ìyọmọ ènìyàn, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kán ìkọ́tẹ̀ ìkan tó kù lọ́ fi ń rọ́gba aṣọ níta àgọ́ ìṣàgá. orí ìkànnì yìí rè rédíò ní Instagram 1000.1 FM yìí láti ń dún bí ẹdun láti ń rọ̀ bí òwe. àǹtí kàfáyáṣẹ́ ìgbàgbé pé nígbà àwẹ̀ ṣe lẹ borí dẹ́dẹ́dẹ́. àwẹ̀ tún ti tó ẹ tún ti padà sẹ́sẹ̀ àárọ̀. bọ̀dá ṣẹ̀ríìfù igbó la bí ṣe bẹ́yìn náà ẹ dáwọ́ gbó dúró. àwẹ̀ tún ti tọ́ bá ṣe ń ṣínú la ṣe ń fi gbó ṣínú àwẹ̀. bó bá tún wá dọdún tó bọ̀ á tún ní oṣù àpọ́nlé lélẹ́yìí jẹ́ mọ̀ pé yẹ ká máa pọ́n gbogbo oṣù lé náà ni. kò yẹ ká máa yọ oṣù kan sílẹ̀ tó yẹ pòkè gbogbo ẹ̀ la máa fi máa gbàdúrà lóṣù yẹn. oṣù míì wà tó yẹ ká máa yàn fúnra wa náà. eléyìí ló yẹ ká máa fi chẹ́ẹ̀kì ara wa. ọwọ́ epo tún ti bẹ̀rẹ̀ nìyẹn, epo ló ti ń ṣẹlẹ̀ ládùúgbò yín. ẹ pè mí lórí aago ẹ já mi sí kí n mọ̀ ọ́ bọ̀. mo máa dárúkọ àwọn tí wọ́n sẹ́ǹdì ẹran ọdún mi sí mi. Mr. Kamal Ọlámilékan ẹran ọdún mi dà, ó sẹ́ǹdì torí WhatsApp, ó sẹ́ǹdì visual, ó sẹ́ǹdì physical. Mr. Lukman Akínyẹmí ẹ̀yà àtàbúrò yín Tajudeen Akínyẹmí ààrẹ ẹran ọdún àròmí ààrẹ jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ̀gbọ́n Musiliudeen tàtẹ̀ tíjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ra wa lẹ́gbẹ̀ẹ́ lé sílé ẹ̀gbọ́n ẹ fiṣẹ́ kẹ́wọ́ ẹ̀ sẹ́ǹdì ẹran ọdún tiyín náà dípò pé àbúrò yín Dáúdà ìyẹn wèrè alákọ̀ ìyẹn náà sẹ́ǹdì. àmọ́ lágbára Ọlọ́run ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún àlàáfíà la máa ṣe. ìwà báyìí òun lẹwà ọmọ ènìyàn. ìwà wo ni wọ́n ń hù nígbàwẹ̀ wo ò ṣe gbìyànjú láti kọ̀ntínú nínú ìwà yẹn. má ti torí pé àwẹ̀ ti tọ́ kó tún padà sẹ́sẹ̀ gbèjì ẹsẹ̀ àárọ̀ rẹ̀.
orí wáyà yẹn ni ká máa fi mú lọ sí Àgbàlagbò Ìràwọ̀. wọ́n ní tíṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́ orí ẹ̀jẹ̀ máa mú wá lóní méjì méjì mẹ́ta mẹ́ta ẹ̀rín ìtagbá àrùn wọ̀rọ̀kọ̀. ìwọ kọjọ́ iwájú mi tí màá fẹ́ sílé tó bá ti lè ní nǹkan tó máa fi sórí tábìlì jọ má kẹnu ìfẹ́ sí mi. Kẹ́mi Ayọ̀rìndé eléyìí tó jẹ́ bébí mama ìyẹn arábìnrin tó bímọ fún Láìtà gbajúgbajà olórin. Òun ló ti sọ sórí ẹ̀rọ alágbèéká rẹ̀ yẹn Instagram handle nígbà tó ti ń bẹ̀lú àtẹ́lu bàbá ọmọ rẹ̀ yẹn tó jẹ́ Láìtà. Ìpè ordinary 13,000 naira kò lè fi sílẹ̀ láti fi ra bàlúùmù yẹn blomblom tó máa fi decorate ibi tí ọmọ rẹ̀ yóò ti ṣe àjọyọ̀ àjọ tó bí sáyé tọdún kan rẹ̀. Ó wá fún àsìkò yìí sọ fún ọkọ tí yóò fẹ́ sílé lọ́jọ́ iwájú pé bó o bá ti lè ní nǹkan tó fi sórí tábìlì jọ ò ní sórí burúkú má kẹnu fẹ́ sí mi. Kẹ́mi Ayọ̀rìndé òun ló ń fẹ́lẹ̀ yìí ló sọ di mímọ̀ fún wa. Davido ọmọ bàbá olówó tuntun ṣe bó ṣe máa ń ṣe. Nígbà tó ń fi mọ́tò Rolls Royce 2021 tó ṣẹ̀rà tó ń fi sórí ẹ̀rọ alágbèéká Instagram rẹ̀. Ó ní àwa náà ń lọ sókè nípa fífi àwọn èèyàn sókè. Ó ní àmúdá káwa náà máa rántí ara wa. Ó ní ìdí nìyí ìdílé léyìí tèmi náà fi rántí ara tèmi tí mo fi mọ́tò Rolls Royce àkọ́kọ́ tí màá kọ́kọ́ rà tó jẹ́ Rolls Royce tí mo fi tara mi lẹ́bùn. A gbàdúrà pé ọkọ̀ náà ò ní jáàmù kò ní forí sọgi kò ní forí sọ̀pẹ̀. Eléyìí tó fẹ́ gbomi jẹ́ díẹ̀ lójú mi. Òun ní òǹṣeré nì tí a mọ̀ sí Bíọ́lá Fowóṣeré. Ẹ̀yin kan mọ ìyá yìí sí Ẹwàtómilọ́lá Àṣàkẹ́. Òun ló ti ké gbàǹjarì fáráyé pé ẹjọ́ ẹ má kó ọjà mi mọ́ tí bá ń jẹ́ Fowóṣeré mi ò fowó bá yín ṣeré mọ́ ẹ má kó ọjà mi mọ́. Ó ní lọ́dún tó kọjá ẹ sì kó ọjà mi tẹ́ empty gbogbo ṣọ́ọ̀bù mi. Ẹ jẹ́ àwọn àwòrán díẹ̀ káwọn ibi tí ìyá yìí ti ń sunkún tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ tó ní ẹ má kó ọjà tòun mọ́. Kẹrù mi mọ́ ẹ má kẹrù mi mọ́ ẹ má lọ fọ ṣọ́ọ̀bù mi mọ́ mi lọ́wọ́ mi lẹ́ni kankan mi lọ́kọ̀ mi lọ́kọ̀ èmi àtàwọn mi náà ni láti bí ọdún mẹ́wàá ẹjọ́ mo bẹ̀ yín ni ẹjọ́ torí Ọlọ́run òun báńkì mò ń gbà oṣù mẹ́ta ni mo fi yẹn ẹja nígbà tẹ fọ́ ṣọ́ọ̀bù mi láṣẹ oṣù mẹ́ta mo fi kiri ẹja kí n tó rò gba ṣọ́ọ̀bù káwọn báńkì tó yá mi lówó ẹ má kó mọ́ freezer jẹnẹrétọ̀ tẹ̀ ń wò ẹ lọ bèrè lólówó tí fowó ṣàánú mo dá owó yẹn fáwọn tí mo rà lọ́wọ́ wọn ni mo ṣe é dá tán ni mi ìra káàṣì mo dá fún wọn ni dídá mo gbà ẹjọ́ ẹ má fẹ́rù mi mọ́ ẹ má sọ mí dé nílẹ̀ ẹ má sọ mí dé lẹ́kìsà mi. Rí pé ilé ayé lè ìyá yìí ní opó lòun láti bí ọdún mẹ́wàá ló ti ṣàyàdá àwọn ọmọ tó ti ń dá tọ́ wọn. Owó onírú owó oníyọ̀ nítorí pé máa wò pé òǹṣèré ní ẹrù pó lówó lọ́wọ́ ẹ lọ ń kó ṣọ́ọ̀bù rẹ̀. Ó bẹ̀ yín níbẹ̀ ọlá ó bẹ̀ yín níbẹ̀ ọlà ó ní ẹ má kó ṣọ́ọ̀bù tó mọ́ ẹjọ́ ẹ jèbù rẹ ẹ má kó ṣọ́ọ̀bù ìyá wa mọ́. Kí tó máa lọ lórí ètò yìí máa kọ́ ọmọ ọlọ́jọ́ ìbí kan. Nítorí ọmọ ọlọ́jọ́ ìbí náà ẹ jẹ́ ń pàlùdá. Happy birthday to you. Ẹ jẹ́ máa fàsìkò yìí kí ọmọ ọlọ́jọ́ bí.
àǹtí mi èèyàn mi ẹ̀jẹ̀ mi ni Mrs. Ayọ̀túndé Agnes Fatai. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráùsà, kò ní sọ́dún kan ká má rọ́mọbì lórí àtẹ. Ìgbà ọdún kan ni ẹ̀ nífẹ̀ẹ́ lè ṣàṣemọ lágbára bàmí òkè. Ẹ jẹ́ tún máa fàsìkò yìí kí Ọlájídé Charles tí àwa mọ̀ sí salt nítorí pé òun gangan ni iyọ̀ ayé yìí. The best cinematographer ever that know how to do his job on a very high way. Pardon me, in special added to you. 27th of this month is your day. I wish you nothing but joy. Lórí wáyà yẹn ni màmá gbà lọ lórí ètò lẹ́ni. Ṣé ẹ gbàgbé pé kẹ́ ẹ máa ṣe dáadáa, kẹ́ ẹ máa já rìsíìtì rẹ̀ pamọ́ nítorí t'Olúwa bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró. Ìtùnú Olúwa ni mò ń jẹ́ Adékúnlé mi bàbá tó bí mi lọ́mọ. Ire lójú owó rí.